ó jogún ẹ̀yìn ṣàkíṣàkí ìgbà tí àbá ẹkùn ló kú wọ́n ní kò ní nǹkan wọ́n ní kórè ìsàlẹ̀ àbàtà lọ́dọ̀ olùwé rẹ̀ àbọ̀dé ìsàlẹ̀ àbàtà ó mẹ́nu bá ṣe àbárẹ̀ ó ní kán mú ọká kán dá ọká lórí àpádárí ntọ́ká ó ní kán mú èrè kán la èrè láyà àpáláyà ń tèrè ó ní kán mọ̀ pẹ̀lẹ́ lẹ́wù ṣàkíṣàkí kí wọ́n jù ú sójú tò yàtí tí kìbákí ṣàkíṣà lè lóbi ọká ìrí àwa kàṣà ìgbà ìrí àwa kàṣà iṣẹ́ yàtí tí kìbákí ṣàkíṣà lè lóbi èrè ìrí àwa kàṣà ìgbà ìrí àwa yàtí tí kìbákí ṣàkíṣà lè lóbi ọ̀pẹ̀lẹ́ lẹ́wù ṣàkíṣàkí ìrí àwa kàṣà ìgbà ìrí àwa. Ó pé bí adúró bí àwúre ìrí àwa kàṣà ìgbà bí àjòkó bí àwúre ìrí àwa kàṣà ìgbà. Bí ànàró bí àwúre ìrí àwa kàṣà ìgbà. Bí àyòṣó bí àwúre ìrí àwa kàṣà ìgbà. Eré kan ìdìkan láti súlé ní àwọlé àṣẹ lọ ẹ̀làbọ́rú ẹ̀làbọ́yè ètò afẹ́ àsúre ìwòrìwò fún wọ́n ló ní ọ̀bàrà ńlá ní yàtọ̀ sí kóró adébá fún ìbà tí ń ṣe ọmọ bíbí inú Olódùmarè ìjẹ́ gbogbo ìṣòro rẹ̀ ọ̀pẹ̀ ìbájá àjúbà ká tó ìṣòro ọ̀pẹ̀ ìbájá àjúbà ká tó ṣàwò gbogbo ìṣòro ọ̀pẹ̀ ìbájá àjúbà ká tó ṣàwò àwọn àjúbà lónìí. Àwọn júbà lónìí o, ìbà bàbá o, ìbà yèyé, ìbà Olódùmarè, ìbà akọ́dá, ìbà ṣẹ̀dá, àṣebà wọ̀yà ní òṣòro ìjàpá ni máa gbọ́ olókìkí òru o, ilẹ̀ ọ̀fẹ́ rí afẹ́fọ́ yẹrí alákòóre tó máa ráyè pèlè alákòóta àṣebà yín lónìí o, kẹ dákun dábò kẹyẹ kíta owó ṣẹ o, èyí tá a fẹ́ ṣe lónìí kẹyẹ ẹ má yẹ pé òun wá o, àṣebà bàbá wa DEJI of AKURE ẹ̀yẹ kíta owó ṣẹ o, àṣebà gbogbo babaláwo olóde ìṣẹ́láyé àṣẹ ìbàràbà ló tún fẹ́ ó sì ní ó ti ìlú Àkúrẹ́ àṣèbáyé ní kẹ́kẹ́kẹ́ owó ṣẹ́ o gbogbo àwọn eléré pátápátá la ṣèbà kẹ́kẹ́ owó ṣẹ́ o àṣèbà bàbá àràbà adétúnjúbọ lóhùn ṣòro sálámì kẹ́kẹ́ owó ṣẹ́ o bàbá wa Akínwándé olómi tútù ti Secretary International Council for Human Religion àṣèbáyé ní kẹ́kẹ́ owó ṣẹ́ o bàbá wa Oṣùwé àti gbogbo àwọn eléré pátápátá àti ṣèbáyé lẹ́ẹ̀kan sí o kẹ́kẹ́ owó ṣẹ́ o èyí tá wá ṣe lónìí kẹ́kẹ́ kójú wa ṣe o èyí tí a wá ṣe lónìí kójú wa ṣe àríbẹ̀ àṣẹbẹ́ o láṣẹ lọ́wọ́ ọba lódùmọ̀ láṣẹ múre. Ní báyìí ẹ jẹ́ kí a gbọ́ orin ìdárayá ráńpẹ́ láti fi kúrú tẹ́ḿpà wa láti ọwọ́ àwọn Ifá bèbí ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún wọn. Orin tí wọ́n fi kí èṣù òun ni àwọn Ifá bèbí ni wọ́n fẹ́ wá kọ fún wa o àwọn ọmọ nínú Ifá tí àwọn ọjọ́ ọ̀la wa nínú Ifá. Àwọn kì í jó nígbà ó lò gbà ọ́. Àrà tó ní omi ìgò yẹn lọ bí. Pẹ̀lú ọkọ̀ tó máa mú. Àti kọ́kù pẹ̀lú ìgbésẹ̀. Pẹ̀lú ìgbà. Èsì náà ló kiri òkú ẹ̀bìtà ọkùnrin. Adá ni wọ́n ràn bá òrì dá. Ọlọ́kan olótùpá ìlà òòsàn ṣòkòtò péńpé. Oníbodè Ọlọ́run ni. Èsì tí ọ̀gọ́ kò jí. Èsì náà ló kiri òkú. Láàárọ̀ yọ ọkùnrin ogun. Òbò tí mi fi mí bẹ̀rù òbò ní mí. Onímí fi mí láàárọ̀ yẹn sì kú. Ó máa ń bòbò ọmọ tòun wòran. Òbò ní mímí bẹ̀rù òbò ní mí. Onímímí fi mí ní. Láàárọ̀ yẹn fi gbogbo ara mi bí ajere. Ó gba àárín ọjà kọjá. Àtàrí ẹ̀rí fẹ́ẹ́fẹ́. Ọpẹ́lọpẹ́ gíga tẹ́bọ̀rá ga. Kábíyèsí rẹ̀ o. Àfiṣọ́ṣọ́ abẹ ìṣọ̀tara olórí àgbẹ̀rùlé o. Àfiṣọ́ṣọ́ abẹ. Láàárín
láàlú olórí àgbẹ̀rùlé o. Àfiṣoṣo abẹ́. Ọkọ̀ ìlú olórí àgbẹ̀rùlé o. Àṣoṣo abẹ́. Èṣù láàlú tare wá o. Tare ṣàṣà tare wá bá mi. Èṣù láàlú tare wá o. Tare ṣàṣà tare wá bá mi. Ọkọ̀ ìlú tare wá o. Tare ṣàṣà tare wá bá mi. Alágbàgbọ́ òní. Èso ọ̀dà àgbàgbọ́ onílù rẹ̀bẹ̀tẹ̀. Alágbàgbọ́ onílù. Èso ọ̀dà àgbàgbọ́ onílù rẹ̀bẹ̀tẹ̀. Alágbàgbọ́ onílù. Èso ọ̀dà àgbàgbọ́ onílù rẹ̀bẹ̀tẹ̀. Ẹni ṣẹbọ lóore. Èṣù ké. Ẹni ṣèṣù lóore. Èṣù ké. Ẹni ṣẹbọ lóore. Èṣù ké. Ẹni ṣèṣù lóore. Èṣù ké. Yóò gbé èṣù ni ó gbé ya àti. Yóò gbé oṣù yóò gbé yà mí. Yóò gbé èṣù yóò gbé ya mi. Yóò gbé oṣù yóò gbé yà mí. Yóò gbé èṣù ni ó gbẹ̀gbọ́n mi. Yóò gbé oṣù yóò gbé yà mí. Yóò gbé èṣù ni ó gbẹ̀gbọ́n. Yóò gbé oṣù yóò gbé yà mí. Yóò pa èṣù ni ó pa tà mí. Yóò pa oṣù yóò pa tà mí. Àmì yáyá. Alangajika, alangajika, èṣù yóò gbé wá o, elégbèjà lú. Alangajika. Èṣù yóò gbé wá o, elégbèjà. Alangajika. Alangajika, alangajika, èṣù yóò gbé wá o, elégbèjà lú. Alangajika. Èṣù yóò gbé wá o, elégbèjà lú. Alangajika. Èṣù yóò gbé wá o, elégbèrí àtó. Alangajika. Èṣù yóò gbé wá o, elégbèrí àtó. Alangajika. Láàárọ̀yè, Àjọ̀gbọ̀lọ̀gbọ̀. láàárọ̀yè, Àjọ̀gbọ̀lọ̀gbọ̀. láàárọ̀yè. Àjọ̀gbọ̀lọ̀gbọ̀. 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 Ẹni nítorí ta, Àjọ̀gbọ̀lọ̀gbọ̀. àṣẹ mi lọ́pọ̀. Àjọ̀gbọ̀lọ̀gbọ̀. Láàárọ̀yè, Àjọ̀gbọ̀lọ̀gbọ̀. láàárọ̀yè. Àjọ̀gbọ̀lọ̀gbọ̀. Alangajika, alangajika, èṣù yóò gbé wá o, elégbèjà lú. Alangajika. Èṣù yóò gbé wá o, elégbèjà lú. Alangajika. Báorí, Alangajika. báwo pàlà, a ò gbọ́dọ̀ ṣòro. Èṣù yóò gbé wá o, elégbèjà lú. Èṣù yóò gbé wá o, elégbèjà lú. Èṣù yóò gbé wá o, elégbèrí àdó. Èmi àdó. Èṣù yóò gbé wá o, elégbèjà àdó. Èṣù yóò gbé wá o, elégbèjà àdó. Èṣù yóò gbé wá o, elégbèjà àdó. Yóò gbé wá o, elégbèjà àdó. Láàárọ̀yè, Àjọ̀gbọ̀lọ̀gbọ̀. láàárọ̀yè, Àjọ̀gbọ̀lọ̀gbọ̀. onílé oríta. Àjọ̀gbọ̀lọ̀gbọ̀. Láàárọ̀yè, Àjọ̀gbọ̀lọ̀gbọ̀. láàárọ̀yè, Àjọ̀gbọ̀lọ̀gbọ̀. onílé oríta. Àjọ̀gbọ̀lọ̀gbọ̀. Máa ṣe mí má ṣọ̀kan. Àjọ̀gbọ̀lọ̀gbọ̀. Láàárọ̀yè, látọ̀pá látọ̀pá. Látọ̀pá látọ̀pá. Látọ̀pá látọ̀pá. Èṣù ló ń ládé. Èṣù tó kéré. Èṣù tó káyọ̀. Látọ̀pá látọ̀pá. Látọ̀pá látọ̀pá. Látọ̀pá látọ̀pá. Èṣù síwájú èṣù lóníire. Èṣù síwájú èṣù fẹ́rẹ̀ bọ̀. Èṣù lóníire lẹ́yìn wá o. Èṣù síwájú èṣù lónílé. Èṣù síwájú èṣù kọ́rẹ̀ bá o. Èṣù lónílé lẹ́yìn wá. Èṣù síwájú èṣù lóníire. Èṣù síwájú èṣù fẹ́rẹ̀ bọ̀. Èṣù lóníire lẹ́yìn wá o. Èṣù síwájú èṣù lónílé. Èṣù síwájú èṣù kọ́rẹ̀ bá o. Èṣù lónílé lẹ́yìn wá. Èṣù síwájú èṣù lóníire. Èṣù síwájú èṣù fẹ́rẹ̀ bọ̀. Èṣù lóníire lẹ́yìn wá o. Èṣù síwájú èṣù lónílé. Èṣù síwájú èṣù kọ́rẹ̀ bá o. Èṣù lónílé lẹ́yìn wá. Èṣù síwájú èṣù lónílé. Èṣù síwájú èṣù fẹ́rẹ̀ bọ̀. Èṣù lóníire lẹ́yìn wá o. Èṣù wà lálú o. Èṣù wà lálú o. Onílé oríta èṣù wà lálú. Onílé oríta èṣù lálú o. Wà lálú o.
Fún ọ látẹ̀wọ̀ fún ọ ní àtẹ̀wọ́ ìgbà tí à ń ṣe ètò tí àwọn ọmọ wa ń kọrin lọ́wọ́ bàbá sẹ̀lẹ̀ la máa ń pè wọ́n ní ìlú Àkúrẹ́ nígbà yẹn bàbá wa Fágìtẹ́ Táíwò àwọn ní tí àwọn olóyìnbó ń pè ní DEJI ti ìlú Àkúrẹ́ wọ́n wà ní orí ìkàlẹ̀ tí wọ́n bá ti wà lórí ìkàlẹ̀ bẹ́ẹ̀ wọ́n wà lórí ìjòkó bẹ́ẹ̀ DEJI ó wà ní orí ìjòkó pẹ̀lú wa nìyẹn ẹ̀rọ ká ṣe kábíyèsí fún DEJI o kábíyèsí o bàbá wa akíkí káàbọ̀ ẹ̀ṣẹ́gbọ̀ tí ẹ̀rọ̀jú sí wa o káàbọ̀ kó akíkí ẹ̀bẹ̀kú ètò ìlú ní báyìí láì rọjọ́ ní ṣolókù a fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ ráńpẹ́ lórí bí ẹni tí à ń pè ní èṣù gan-an bó ṣe ló sọ nípa èṣù tí ó fi bí èṣù jẹ́ ẹni pàtàkì tí àwa oníṣẹ̀ṣe ń sọ pé àwọn fẹ́ bá dólùkù tí àwọn fi ń bá rìn tí àwọn fi ń bá ṣe ọ̀rẹ́ tí gbogbo èèyàn tí wọ́n fẹ́ máa sá fún torí nǹkan tí àwọn ẹlẹ́sìn àtọ̀húnrìnwá tí wọ́n ṣe tí àwa oníṣẹ̀ṣe sọ pé èṣù yìí gan àwọn fẹ́ dúró tì í kí ni ipa sọ tí ó jẹ́ kí àwa oníṣẹ̀ṣe kí a ní ìgbàgbọ́ sí èṣù ọba àtàrà ọ̀rọ̀ yìí tí ó jẹ́ ọ̀rọ̀ ìṣítí àyí ọ̀rọ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa yìí ó máa wá láti ẹnu bàbá wa Àràbà Daniel ti ìlú Ondo State Àràbà Adétúnjí Fọlọ́runṣọ́ Òrìṣàlámì the Báwoníyì of Ondo State ẹgbẹ́ ká fún bàbá wọn ní àtẹ́wọ́ bàbá Olúwa dábàbà sí fúra bàbá Olúwa dábàbà sí fúra. Àràbà ni bàbá.
ẹ jẹ́ ká ṣe ìbà fún Ọ̀rúnmìlà. Ọmọ adúláwọ̀ ẹ ṣe ìbà fún Ọ̀rúnmìlà. Ìjọ Ìwèrè Ọ̀sà ẹ ṣe ìbà fún Ọ̀rúnmìlà. Ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè. Mo ṣe ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè. Lẹ́ẹ̀kan sí mo ṣe ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè. Ìṣẹ̀ṣe làgbà lótìtọ́. Ìṣẹ̀ṣe àgbè tèmi tìrẹ. Ìṣẹ̀ṣe àgbè gbogbo wa lápapọ̀. Lẹ́ẹ̀kan sí adúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Ọba atẹ́nilẹ́gẹ́lẹ́gẹ́ foríṣàgbéjì. Adúpẹ́ lọ́wọ́ Ọ̀rúnmìlà bára mi àgbẹ̀mìrègún ọmọ iyán kiri bó ṣe inú ọgbà. Ó ní òjíṣẹ́ ẹni tí ó gba ọ̀rọ̀ wá láti ẹnu Olódùmarè tí ó sì pín káàkiri àgbáláyé. Adúpẹ́ lọ́wọ́ wọn. Gbogbo irúnmọlẹ̀ lápapọ̀ adúpẹ́ o, a ò yà kankan sọ́tọ̀. Ètò tí a yàn mí láti wá sọ òun náà ni báwo ni ọlá ìlú báwo sì jẹ́ Láńróyè ẹ̀bọra tí ń jẹ́ látọ̀ pa ọ̀bẹ̀lẹ́kún sunkún kí ẹ̀rù ọba ẹlẹ́kún sunkún Láńróyè sunkún. Ẹ jẹ́ ká wò nínú àwọn oríkì tí a fún èso ọlá ìlú yìí. Ẹ jẹ́ òjíṣẹ́ pàtàkì tí a dá sí ilé ayé ní gbogbo àgbáyé fún èmi àti ìwọ nítorí pé ó jẹ́ aláàánú. Ká tó wá lọ síbi irú ipò wo ni ó wà lórí àánú òun ló ń ṣe. Èso jẹ́ òjíṣẹ́ pàtàkì Inspector General àkọ́kọ́ kó tó di wípé àwọn ìjọba kí wọ́n tó máa mọ̀ pé bóyá ọlọ́pàá wà sójà wà ni òun ti jẹ́ inspector àkọ́kọ́ fún gbogbo àgbáyé. Kí á tó lè sọ pé inspector ni ẹnìkan oyè yìí ní agbára púpọ̀. Èṣù ní àwọn alákòóso tirẹ̀ tó jẹ́ alákòóso fún. Kò láàlú yìí gbọ́dọ̀ bí ìgbà tí a dá ìlú tí a fi ẹnìkan jọba síbẹ̀. Báwo ni ipò ọba ṣe wà láàrin ìlú? Nígbà tí àwọn irúnmọlẹ̀ wà oníkálukú ló ní kánkọ̀sì tiẹ̀. Ṣùgbọ́n kánkọ̀sì ti èso ọlá ìlú yìí àwọn ọ̀rọ̀ àwọn ènìyàn ó máa ń pa lára gan-an ní àwùjọ. Ẹ jẹ́ ká lọ nínú ogbè lọ́tún ẹ̀rẹ̀tẹ̀ lósì. Torí bí a bá ti rẹ̀ irú nǹkan wo ló ti ṣe, báwo ló ṣe jẹ́, bó ṣe jẹ́ la kọ́kọ́ sọ fún wa káàkiri àgbáyé. Inspector General àkọ́kọ́ ni. Ṣùgbọ́n irú àwọn nǹkan wo ló ti dánwò? Báwo la ṣe mọ̀ wípé ó jẹ́ aláàánú? Báwo la ṣe mọ̀ wípé òun nìkan ṣoṣo ni olótìtọ́ tó fẹ́ràn ọmọnìkejì gẹ́gẹ́ bí ara rẹ̀? Torí táwọn ẹlẹ́sìn àjòjì bá ń sọ pé fẹ́ràn ọmọnìkejì rẹ̀ gẹ́gẹ́ bí ara rẹ̀, èmi ò tiẹ̀ lérò pé wọ́n mọ ẹni tí a lè fi ẹni tó fẹ́ràn ẹnìkejì gẹ́gẹ́ bí ara rẹ̀ tó tún fẹ́ràn ẹnìkejì ju ara ẹ̀ lọ. Èso ọlá ìlú nínú ọ̀rọ̀ tí Ọ̀rúnmìlà jù sílẹ̀ nínú ogbè lọ́tún ẹ̀rẹ̀tẹ̀ lósì tí àwọn babaláwo ń pe àpòpẹ́ rẹ̀ ní ogbè àtẹ̀. Ṣé mo mọ̀ àbí mi ò mọ̀? Ogbè lọ́tún ẹ̀rẹ̀tẹ̀ lósì tí wọ́n ń pè ní ogbè àtẹ̀ ogbè ìrẹtẹ̀. Ó sọ fún wa pé ó sọ fún èmi àti ìwọ wípé ká dijú ká ṣe bí ẹni pé a kú. Ká wo ẹni tí ó ṣèdárò lẹ́yìn ẹni. Ká bùrìnbùrìn ká fẹsẹ̀ kọ́ para. Ká wo ẹni tí ó ṣe ní pẹ̀lẹ́. Ọ̀bá àlè kú, ọ̀bá àlè rùn. Ó ní ń bẹ níkùn àwọn aṣebi sí ọmọ aráyé. Èyí ló dín bá fún gbogbo ọmọ irúnmọlẹ̀ tó wá tù fún Ọ̀rúnmìlà nígbà tí Ọ̀rúnmìlà sọ wípé kò sí ẹni tó wà ní àgbáyé tí kìí ṣe ọ̀rẹ́ òun. Ṣùgbọ́n wọ́n jẹ́ kí Ọ̀rúnmìlà mọ̀ wípé ẹni tí kìí ṣe ọ̀rẹ́ rẹ ló pọ̀ ju Ọ̀rúnmìlà ní gbogbo àgbáyé ló jẹ́ ọ̀rẹ́ fún òun.
báyìí ni ètò ìṣe ń lọ nígbàkúùgbà tí sì ń lọ létòlétò. Ṣùgbọ́n báwo la ṣe fẹ́ mọ̀ bóyá lóòótọ́ ni gbogbo àgbáyé fẹ́ràn Ọ̀rúnmìlà? Òun ni Ọ̀rúnmìlà wá dá bí ọgbọ́n pẹ̀lú àwọn kánkọ̀sì tẹ̀. Wọ́n ní kí wọ́n mú ẹ̀mí Ọ̀rúnmìlà pamọ́, kí wọ́n dẹ̀ announce sí gbogbo àgbáyé pé bàbá ti lọ níkàlẹ̀. Eléyìí ni Ọ̀rúnmìlà ṣe nígbà tí gbogbo àgbáyé sì kọ́, tí gbogbo àwọn ìletò gbọ́ pé Ọ̀rúnmìlà mọ̀ ti lọ, láì mọ̀ pé ọgbọ́n ni bàbá fi ṣe. Yorùbá ní ẹlẹ́sìn àjèjì wọn ní ká fi ọgbọ́n ṣe é. Ọgbọ́n lèèyàn fi ń ṣe ohun gbogbo. Tí ènìyàn bá wà tí ó bá ní ọgbọ́n kò lè rí ilé ayé lò. Eléyìí ni Ọ̀rúnmìlà ṣe níjọ́ kìíní àná nígbà tí wọ́n mú ẹ̀mí ẹ̀ pamọ́, tí wọ́n sì sọ fún gbogbo àgbáyé pé bàbá ti kọjá lọ. Gbogbo àwọn ọmọ Ọ̀rúnmọlẹ̀ láì dárúkọ ìkankan lọ́tọ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ń wá sọ́dọ̀ Ọ̀rúnmìlà, wọ́n bẹ̀rẹ̀ sí ń wá sí ilé rẹ̀. Èyí tá a sọ wípé kò ti ikú ẹ̀kọ́ tí ẹ̀ kọ́kọ́ dún oná, bí kò ṣe wípé ohun tí òun kó wá pé kọ́ bá òun fi ṣe ètò lánàá, níjẹta, níjẹrin, oníkálukú bẹ̀rẹ̀ sí ń ka tiẹ̀. Ṣùgbọ́n nígbà tí èṣù ọ̀dàrà gbọ́ níbùgbé tiẹ̀, èṣù ọ̀bàdàrà ó dìde níbi tó wà, ó dé ilé Ọ̀rúnmìlà, ó ní kí lẹ sọ pé ṣẹlẹ̀. Wọ́n ní Ọ̀rúnmìlà ti sọ́sùn ni. Èṣù níhìn kí ló ń wá láyé nígbà tí Ọ̀rúnmìlà ti sọ́sùn? Ẹ̀mí bàbá ti lọ, wọ́n ti lérò pé bàbá ti lọ, ó ti kú ni. Èṣù ọ̀dàrà lọ síbi tí Ọ̀rúnmìlà wà, ó fọ́ ojú ẹ̀, kò ṣẹ́jú, ó mì kò mì, ó pè é kò jẹ́, onílòótọ́ ni. Èṣù ọ̀bàdàrà dẹ̀ ní oṣù kan lórí, ó wá gbé orí ẹ̀ sílẹ̀, ó ké sí àwọn onígbàjámọ̀, ó ní kí wọ́n máa bá òun fá orí. Wọ́n fá abala ọ̀tún, wọ́n fá tòsì, wọ́n fá ti ẹ̀yìn, wọ́n fá tiwájú, ó wá ku oṣù tó wà lórí ẹ̀. Ìjọ́ tí abẹ́ bá sì ti kan èṣù, wàhálà ṣẹlẹ̀ lágbàáyé nìyẹn. Nígbà tí àwọn onígbàjámọ̀ fẹ́ gbé abẹ, tó fẹ́ gbé lé èṣù tó wà ní àárín, bẹ́ẹ̀ ni èṣù wá wò pé ni Ọ̀rúnmìlà wá wò wípé èṣù ọ̀bàdàrà tí ó bá tábẹ́ bá ti kan oṣù yìí, ó ti parí nìyẹn, ilé ayé dẹ̀ máa dàrú. Ọ̀rúnmìlà wá dáhùn pé òun ò kú o. Nígbà tó máa dìde, gbogbo àwọn tó ti parọ́ lọ́tùn lósì tí wọ́n sọ wípé Ọ̀rúnmìlà jẹ wọ́n ní gbèsè, àwọn kó nǹkan wá sọ́dọ̀ rẹ̀, kò tí ì ṣe, àwọn fowó pamọ́ sọ́wọ́ ẹ̀, kò tí ì fún wọn, tí wọ́n parọ́ oríṣiríṣi. Báyìí ni ojú ti gbogbo wọn. Ọ̀rúnmìlà wá wò pé òun lérò gbogbo àgbáyé ni ó fẹ́ràn òun, gbogbo ìlú pátápátá kò sí ọ̀tá níbẹ̀. Àṣé èṣù ọ̀dàrà òun nìkan ni ó jẹ́ ọ̀rẹ́ òun tímọ́tímọ́. Èṣù ọ̀bàdàrà wá sọ pé tí Ọ̀rúnmìlà bá ṣe bẹ́ẹ̀ lọ, kí ni ipò tó máa wà? Ta ni yóò máa fún òun ní oúnjẹ? Èṣù ọ̀bàdàrà báyìí ni gbogbo èèyàn ti wá mọ̀ pé òun ni ẹni náà tó súnmọ́ Ọ̀rúnmìlà pẹ́típẹ́tí. Ọ̀rúnmìlà náà mọ̀ wípé èṣù ọ̀dàrà yìí kò sí ẹlòmíràn tó fẹ́ràn ọmọnìkejì gẹ́gẹ́ bí ara rẹ̀ tó ju èṣù ọ̀dàrà. Ọ̀rúnmìlà wá lanu kótó, orin awo ló bọ́ sí lẹ́nu níjọ́ kìíní àná. Ó sọ fún wa wípé Ọ̀rúnmìlà òkú ní káàlọ́ wà, ẹkún ara wọn ni wọ́n ń sun. Ní sẹ́kún ara wọn ni wọ́n ń sun, ẹkún ara wọn ni wọ́n ń sun. Ọ̀rúnmìlà òkú káàlọ́ wà o, ẹkún ara wọn ni wọ́n ń sun. Gbogbo ẹnikẹ́ni tí òkú bá ti kú, tó bá ti ń gbára dálẹ̀, èké ni ká jẹ́ ká mọ̀ nínú ogun mímọ́ yìí ipò ń ṣe wọ́n, bí kò sí pé ntara wọn òun náà ni wọ́n ń ṣe. Èṣù ọ̀dàrà nìkan ni ẹni náà ó fẹ́ràn ọmọnìkejì gẹ́gẹ́ bí ara rẹ̀, ó fẹ́ràn ọmọnìkejì ju ti ara ẹ̀ lọ. Tí kì í bá ṣe pé Ọ̀rúnmìlà tají, èṣù ọ̀bàdàrà ìbá mú ẹ̀mí ẹ̀ ṣòfò ní ọjọ́ tí à ń sọ yìí. Ẹ jẹ́ kí a mú un ládé, ká mọ̀ pé lótìtọ́ àti lódodo ni èṣù ọ̀bàdàrà fẹ́ràn ọmọnìkejì ju ara tirẹ̀ lọ. Lásìkò tí a wá wà yìí, ẹ jọ̀wọ́, ó dùn mí mọ́ ó sọ̀rọ̀ nípa báwo ni èṣù ṣe jẹ́ sí àwọn ọ̀rúnmọlẹ̀, àwọn ipa wo lè sòkó tí a lérò wípé kì í ṣe nǹkan tó yẹ kó ṣe ni. Ó pọ̀ rẹpẹtẹ, ṣùgbọ́n ọ̀kan nínú obì àtẹ̀ òun la sọ fún èmi àti ìwọ. Ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yò, ẹ̀làbọ̀yò bọ́ ṣiṣẹ́ egbò àtọ́ àsúrò ìwòrò òkú. Àkáwọn bàbá wa tó dògbò, wọ́n pọ̀
wọ́n kàn sọ sórí ifá yẹn fún wa ni wọ́n fún àwọn bàbá kí ifá yẹn gangan ní bí babaláwo ṣe bí ọ̀run là ṣe gbé ifá yẹn kalẹ̀ ní ká dúdú ká ṣe bí ẹni kú bàbá ẹ máa bá wa kì í láti ìbẹ̀rẹ̀ gbogbo bẹ́ẹ̀ yẹn ká dúdú ká ṣe bí ẹni kú ó ní nǹkan tí bá sọ bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn pátápátá ló ní ìtumọ̀ tí àwọn bàbá báyìí ti kì í tán a máa wá kọ orin láti inú ìwé orin ìjọ Ọ̀rúnmìlà adúláwọ̀ àwa gba question and answers láàyè ìbéèrè àti ìdáhùn láàyè láti àwọn tó wà nígbò kí ni ìfẹ́ bá bèrè nípa èṣù gbogbo ẹgbẹ́ ń gbọ́ wa lẹ́gbẹ̀ẹ́ títì ẹ lè wá bèrè ìbéèrè yín náà o ṣùgbọ́n ẹlẹ́kí á fetí sílẹ̀ kí á gbọ́ bàbá wa bàbá àràbà kí wọ́n fi ifá náà bí ó ṣe wà nínú odù ifá ẹ̀làbọ̀rú. Ifá lọ báyìí pé ká dijú ká ṣe bí ẹni pé a kú. Ká dijú ká ṣe bí ẹni pé a kú. Ká wo ẹni tí ó ṣèdárò lẹ́yìn ẹni. Ká wo ẹni tí ó ṣèdárò lẹ́yìn ẹni. Ká bùrìbùrì ká fẹsẹ̀ kọ́ para. Ká bùrìbùrì ká fẹsẹ̀ kọ́ para. Ká wo ẹni tí ó ṣe ní pẹ̀lẹ́. Ká wo ẹni tí ó ṣe ní pẹ̀lẹ́. Ọba àlè kú. Ọba àlè kú. Ọba àlè rùn. Ọba àlè rùn. Ọba àlè ṣàìsàn. Ọba àlè ṣàìsàn. Òní ń bẹ nípò àwọn ẹ̀dá ọmọ aráyé. Òní ń bẹ nípò àwọn ẹ̀dá ọmọ aráyé. Fífa fún Ọ̀rúnmìlà. Fífa fún Ọ̀rúnmìlà. Nígbà tí bàbá sọ pé gbogbo àgbáyé ló fẹ́ràn òun. Nígbà tí bàbá sọ pé gbogbo àgbáyé ló fẹ́ràn òun. Àwọn olúwo ifá ilé yìí. Ẹ jẹ́ ká kíyèsí ìgbésẹ̀ tí a kọ yìí. Ẹni tí ó dijú ta lérò kó kú. A fẹ́ mọ irú ìhà wo ni àwọn ènìyàn kọ sí. Olóbi dábí ọgbọ́n tó sì mú ẹ̀mí pamọ́ pátápátá. Ṣùgbọ́n kàkà kí àwọn ènìyàn kí wọ́n máa ṣe ìdárò lọ́nà òtítọ́ àti òdodo irọ́ ni wọ́n gbé kalẹ̀. Ẹni tá a sọ pé bàbá jẹun ní gbèsè. Ẹni tá a sọ pé lálẹ́ àná gan-an lòún ṣèwà pé mílíọ̀nù fún bàbá dání. Tó sọ wípé tó bá di lọ́la o lòún fẹ́ lo owó yìí. Ẹ wá rúbọ lọ́la o. Ó fi pamọ́ sí lọ́wọ́. Ẹni tó sọ wípé òun kó nǹkan adìyẹ àgbò ewúrẹ́ wá. Tí bàbá sì sọ fún pé ọ̀la ni kó wá rúbọ rẹ o. Gbogbo àwọn wọ̀nyí lọ́mọ aráyé gbé sínú láti gbé èké yìí lọ́wọ́ pé Ọ̀rúnmìlà ikú báwo tó bá ti ẹ̀fẹ̀ kú ṣe ni kó dìde wá bá mi rúbọ mi. Tó bá ti ẹ̀fẹ̀ kú ṣe ni kó dìde owó tí mo kó sí ọ lọ́wọ́ wá dá padà. Gbogbo àwọn láì fa ọ̀rọ̀ gòjù irọ́ tí oníkálukú bẹ̀rẹ̀ sí palẹ̀lẹ́ torí wọ́n ti lérò pé ẹni tó kú ò lè dìde mọ́. Wọ́n ti lérò pé ẹni tó sùn sílẹ̀ tí a sọ pé ó ti kú kò ní ọ̀rọ̀ kankan lẹ́nu mọ́. Kò ní nǹkan tó fẹ́ bá ti lé ayé ṣe mọ́. Eléyìí ló mú kí oníkálukú wa parọ́. Ẹ jọ̀wọ́ ta ni ìwọ fẹ́ràn? Ta ló nífẹ̀ẹ́ sí lọ́kàntọkàn taratara tó lè gbẹrú nǹkan báyẹn sí tí wàá lè sọ wípé ikú báwo ló ṣe lè kú? Kí ló ń jẹ́ ikú? Tí a tún lè rí mọ́ tí kì í ṣe irọ́ náà lọ máa gbé kalẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ gbára dálẹ̀ lẹ́yìn ìgbà tó sunkún tán tó dárò tán nǹkan sọ náà ní pé ikú ẹ̀ ò dún ohun ṣùgbọ́n owó tó ń fi sí lọ́wọ́ nǹkan tó ń fi sí ìpamọ́ ẹ̀ owó tó ń kó sí lọ́wọ́ ẹ̀kọ́ tó ní kó bá ń ṣe ètùtù tó ní kó bá ń ṣe òun ló dùn òun jùlọ. Ìwọ àti èmi báwo ni ẹni tó súnmọ́ wa báwo ni ẹni tí o fẹ́ràn tọkàntọkàn báwo ni ó ṣe lè rí ìṣòro kan tí o máa dárò tọkàntọkàn tí kì í ṣe ìdárò ojú lọ máa dá. Eléyìí ni a mú wá pé èso ọ̀bàdàrà nìkan òun lọ gbọ́ pé bàbá ti kú tó sì dìde ní tó ń ṣe lọ́wọ́ fi sílẹ̀ ó sì tọ ilé Ọ̀rúnmìlà lọ. Ìgbà tó bí ilé Ọ̀rúnmìlà tó gbọ́ pé bàbá ti kú ṣé lótìtọ́ ni àbí lódodo wọ́n ní lótìtọ́ ni bàbá lọ èso ọ̀bàdàrà sì fẹ́ para ẹ̀. Ṣé ẹ mọ̀ pé níbẹ̀rẹ̀ wọ́n ní ọ̀bẹ lẹ́kún sunkún kí èrò ọba ẹlẹ́kún oríkì ẹ̀ nìyẹn kì í ṣe ẹkún yẹn gangan ni ọ̀rọ̀ ọlọ́rọ̀ máa ń ká lára ju ti ara. Tó o bá ti jẹun òun ni kò rún jẹjẹ tó o bá ti rásọwọ̀ òun ni ò rásọwọ̀ gbogbo nǹkan tó bá ti ṣe ọ́ tó o bá ti ṣe ẹ̀tọ́ tó yẹ kó o ṣe o máa gbé ju bí ìwọ gan lára
bó o ṣe ní lọ́kàn lọ. Òun la fi ṣe oríkì pé ọ̀bẹ̀lẹ́kún sunkún kẹrù ọba ẹlẹ́kún. Ẹlẹ́kún ń sunkún láńróyè tó ń sun ìfún. Mo rò pé gbogbo alamọ tí ń jẹ́ ìfún kíkún tó máa jáde ó ti ká lára jù ni. So òun ní ń wá oúnjẹ fún èmi àti ìwọ. Òun ló ń wá oúnjẹ fún gbogbo àgbáyé. Tí kò bá sí ọlá ìlú kò sí ti ń jẹ́ owó, kò sí ti ń jẹ́ nǹkan tó dúró ní tó dúró dáadáa. Eléyìí la ní ká sọ fún gbogbo wa wípé èso ọlọ́run ló jẹ́ ẹ̀là àbẹ̀rú ẹ̀là àbẹ̀wò. Gbogbo àtọ àsúre ìrògbò fún ọjọ́ bá fún bàbá wa ní àtẹwọ́ náà. Kí àwọn tí ó bá ní ìbéèrè at least a lè gba ìbéèrè bíi mẹ́ta láyè tí àwọn tó bá ní ìbéèrè nìyẹn o. Nígbà yìí ó jẹ́ kí a kọ orin láti inú ìwé orin ìjọ Ọ̀rúnmìlà Adúláwọ̀ ti ìjọ ìlú Agbáwọ̀. Ẹ wá síwájú nígbà yìí. Ẹ rántí ìgbà ìwáṣẹ̀ yín, ohun abínibí o, ká má gbàgbé o, ohun abínibí o, ká má gbàgbé. Ẹlẹ́sìn èké ti mọ̀ pé Ifá lọ lórí, ẹlẹ́sìn èké ti mọ̀ pé Ifá lọ lórí. Bọ́rọ̀ bá kọ̀ yín ẹ ó sọ fáwá, bọ́rọ̀ bá kọ̀ yín ẹ ó sọ fáwá. Ohun abínibí o, ká má gbàgbé o, ohun abínibí o, ká má gbàgbé o. Abínibí o. Ohun abínibí o, ká má gbàgbé o. Ọ̀rúnmìlà ti kóre sẹ́lẹ̀ bọ̀. Òun ìfẹ́ nìṣẹ̀ṣe. Ẹlẹ́sìn èké ti pè é lórí. Ẹlẹ́sìn èké ti mọ̀ pé sá lórí. Bọ́rọ̀ bá kọ̀ yín ẹ ó sọ fáwá. Bọ́rọ̀ bá kọ̀ yín ẹ ó sọ fáwá. Ohun abínibí o. Ká má gbàgbé o. Ọba olóore gbani. Ṣọ̀nà ọ̀rọ̀ o. Ọba olóore gbani. Ṣọ̀nà ọ̀rọ̀ o. Ọ̀rúnmìlà ti kóre bọ̀. A ní ìfà ìṣẹ̀ṣe. Ẹlẹ́sìn èké ti mọ̀ pé sá lọ lórí. Ẹlẹ́sìn èké ti mọ̀ pé sá lọ lórí. Bọ́rọ̀ bá kọ̀ yín ẹ ó sọ fáwá. Bọ́rọ̀ bá kọ̀ yín ẹ ó sọ fáwá. Ọba rere gbani. Ẹlẹ́júbà kẹ́kọ̀ọ́ ni. Ẹjúmọ̀ yìí olú o. Ẹlẹ́júbà kẹ́kọ̀ọ́ ni. Ẹjúmọ̀ yìí olú o. Ọ̀rúnmìlà ti kóre bọ̀. A ní ìfá ìṣẹ̀ṣe. Ẹlẹ́sìn èké ti mọ̀ pé sá lọ lórí. Ẹlẹ́sìn èké ti mọ̀ pé sá lọ lórí. Bọ́rọ̀ bá kọ̀ yín ẹ ó sọ fáwá. Bọ́rọ̀ bá kọ̀ yín ẹ ó sọ fáwá. Ẹlẹ́júbà kẹ́kọ̀ọ́ ni. Ẹjúmọ̀ yìí olú o. Àṣẹ.
Báyìí o, tí a bá ní ìbéèrè ráńpẹ́ lórí àwọn ọ̀pọ̀ tá a sọ nípa ọ̀rọ̀ tí èṣù tí a sọ, a lè rí àwọn kankan tó sì jókòó ní bíbáyìí àtàwọn tó kọjá tí wọ́n lè fún pé ọ̀rọ̀ yóò tí ì yé mi, kí ló wá dé tó rí báyìí, kí ló wá dé tó ń pè báyìí, kí ló wá dé tó ń kì í báyìí, tó fẹ́ béèrè nípa èṣù. Ẹ jẹ́ kí ẹni náà kí ó nawọ́ tó wá béèrè ìbéèrè rẹ̀ ní ráńpẹ́. Ọwọ́ kan ti wà lókè fẹ́ béèrè ìbéèrè, ọwọ́ kejì jẹ́ ká wá èèyàn kan sí. A ti rí èèyàn méjì o. Tẹ́lá ti gba ìbéèrè èèyàn méjì, àtún nígbà ìbéèrè míì mọ́ o, nítorí pé àwọn kan wá láti Èkó tí wọ́n dẹ̀ wà láàrin wa bíbà yìí o, wọ́n dẹ̀ sì jẹ́ padà sí Èkó. Tẹ́lá ti gba ìbéèrè méjì, àá fi gbogbo nǹkan tí a wá ṣe lẹ́nu, àá fi sí ìdánidúró. Ìbéèrè oníbéèrè tí ní tó máa bẹ̀rẹ̀ níwájú. Wọ́n ti bèrè ìbéèrè kìíní, wọ́n ní kí ni ìdí tí àwọn ẹlẹ́sìn àjòjì tí wọ́n fi máa ń pe èṣù ní sàtánì àbí ní ṣàìtàn. Ìbéèrè kìíní nìyẹn. Ó ní ìbéèrè kejì tó máa bẹ̀. Ráńpẹ́ kí sì. Ìbéèrè tí mo ní ni nípa nǹkan tí mo ti kà sí, tí mo ti gbọ́ nípa èṣù. Torí mo gbọ́ pé èṣù láì pàtó. Wọ́n máa mọ̀ náà. Àti wípé àwọn míì tó bá fẹ́ ṣe ìkà fún ọmọ ẹ̀yìn kejì, wọ́n máa lọ sọ fún èṣù pé. KOIKIMEDIA bring the work closer to your doorstep. Ẹ̀yin ará létí ẹ̀ ń wò wá, ẹjọ́ tí ẹ bá ní ìbéèrè, ẹjọ́ pẹ̀ sí comment section kí á béèrè, kí wọ́n dẹ̀ ṣàlàyé fún ẹ̀yin tí ẹ̀ ń wò wá ní ilé lóko àti ní ìrìnàjò. Wọ́n lè ṣàlàyé, ẹni tó bá ti ní ìbéèrè, ẹjọ́ pẹ̀ sí comment section kí á lè béèrè níbí báyìí kí wọ́n lè ṣàlàyé fún yín. Ẹ ṣé gan. Ọmọbìnrin yẹn parọ́ pé ẹ̀mí sọ pé kókó òun ní àjò, ẹ̀mí ẹ̀ kàn ṣe láti fi ba ọmọ ẹ̀yìn kejì ẹ̀ fẹ́ àrùn. But she was playing here, Paro, or did she know, and at the same time, if she does share and you don't mind, make sure that justice is shared. So you need to buy it to see justice, do it and here, Paro. So, in here, I really know you, somebody found me very fine. Ìbéèrè tí àwọn ẹ̀gbọ́n wa béèrè òun ni wípé kí ni ìdí tí wọ́n fi sọ wípé èṣù kò fẹ́ràn àdín? Ó tún wọ́n bèrè síwájú sí wípé a sọ pé èṣù òun ni ó máa ń ṣe ìdájọ́ tòótọ́, èyí tí àwọn olóyìnbó ń pè ní justice. Pé kí wá ní ìdí tí àwọn èèyàn bá fẹ́ ṣe ìkà sí ọmọ ẹnìkejì, wọ́n ní kó lọ mú àdín kí wọ́n lọ fún èṣù, pé èṣù alágbéra á wá lọ ṣe ìjàmbá fún ẹni tí wọ́n rán sí yẹn, nígbà tí ó jẹ́ pé nígbà míì ẹni tí wọ́n rán èṣù sí yẹn kò ṣe nǹkan tí ẹni yẹn lọ sọ fún èṣù wípé ó ṣe. Tí èṣù bá jẹ́ ẹni tí ó ń ṣe ìdájọ́ tòótọ́, kí ló dé tí a máa fún ní àdín láti lọ ṣe ìkà sí ẹni tí kò ṣẹ̀ sí èṣù, á sì lọ ṣe ìbéèrè tó béèrè nìyẹn? Àbí bọ̀dá mi ó ní bẹ́ẹ̀ ló ṣe rí o. Ṣé ìbéèrè méjì ni a ní o? Àwọn bàbá wa ẹ bá wa gbìyànjú, ẹ bá wa dáhùn o.
ẹ jẹ́ yẹn ara létí ẹ̀ ń wò wá tí ẹ bá ti ní ìbéèrè ẹ jọ̀ọ́ pẹ̀ sí comment section ká lè béèrè ìbéèrè tẹ bá béèrè. Kò tí ì sí question. Kò tí ì sí question. Ta ló fẹ́ answer? Ṣé fẹ́ answer lé? Ẹ bá mú mic. Ọdún èṣù dé ó ní à ń ṣe lọ́wọ́ tí ẹ bá ti ní ìbéèrè ẹ jọ̀ọ́ ẹ dọ́pù ìbéèrè ọdún ìṣẹ̀ṣe òun ló ń lọ lọ́wọ́ ẹni tó bá ti ní ìbéèrè ẹ jọ̀ọ́ ẹ dọ́pù ẹ sí comment section ká lè béèrè. nígbà tí wọ́n wá bá wa kọ ìtàn ilé wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nígbà yìí ò débù ọpọlọ ẹ̀ tí wọ́n ti pọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn olóògùn wọn ni wọ́n fọ máa tiẹ̀ òun ni wọ́n wá pè wá pé kí wọ́n máa bá wọn kọ ìtàn wa á ní nǹkan tí ọmọ ọdún méjìlá mọ̀ nínú ìtàn ilé bàbá ẹ̀ á ní nǹkan ọmọ ọdún méjìlá dámọ̀ nígbà tí ẹ̀dẹ̀ dé tó bẹ̀rẹ̀ sí ní kọ bíbélì gẹ́gẹ́ bí ní èdè Yorùbá pàtó òun kọ bíbélì ní èdè Yorùbá ó rí Jésù ó pè ní Jésù ó rí Jesus ó pè ní Jésù ó rí Joshua ó pè ní Joshua ó rí Peter ó pè ní Pétérù ó rí John ó pè ní Johanu nígbà tó wá máa débi Sátánì tó máa débi Satan ọ̀rọ̀ tó bá Sátánì mu bàbá ní ká máa wò gẹ́gẹ́ bí wọ́n ṣe ń tẹ̀léra wọn yìí òun náà ni Sátánì Satan Sátánì Jesus Jésù Peter Pétérù John Johanu nígbà tó wá débi èṣù nígbà tó débi Sátánì nígbà tó débi Satan ó sọ di èṣù which means nǹkan tí wọ́n fẹ́ di igi fún lórúkọ burúkú ṣẹ́gun tó tún ṣẹlẹ̀ ni pé kò sí agboolé tó wà ní Yorùbá ń gbà yẹn tí èṣù òsì wọ́n wá rí pé èṣù ń làwọn kọ́kọ́ gbọ́dọ̀ wá olóyìnbó sọ pé tó pé ìkọ́ni ìjọ́gì bad name just to hang it so kí ni a lè fi wé nǹkan tá a lè fi bá orúkọ ìjẹ́ tó wá di pé wọ́n sọ èṣù yẹn ní Sátánì orúkọ wọn sọ pé òun ni ìràwọ̀ òwúrọ̀ tó ń sọ̀kalẹ̀ tó bọ́ lọ́hùn jà tí wọn àtọ́lọ́hùn jọ jà látọ̀ tí kì í ṣe èṣù tí àwa mọ̀ wọ́n sì ń tẹ̀lé ìlànà ẹ̀ tó yẹ jẹ́ ìdáhùn fún ìbéèrè àkọ́kọ́ pé kí ló dé tí àwọn ẹlẹ́sìn àjèjì tí wọ́n gbé èṣù ní Sátánì misconception and that is what we are out now to correct nígbà tá a fẹ́ tún ṣe nìyẹn pé ẹ mọ̀ pé èṣù ní Sátánì mọ́ èṣù dá dúró Sátánì dá dúró oníkálukú sì ní orúkọ agbègbè ilé ẹ̀ wọ́n bá ń wá Sátánì Jerusalem lọ sí bí Sátánì o ìràwọ̀ òwúrọ̀ ibẹ̀ ló sọ̀kalẹ̀ sí ní Jerusalem ibẹ̀ ní wọ́n wá Sátánì lọ tó bá sì wá àṣẹ ìtàn tí wọ́n lọ béèrè ẹ̀ ní Mẹ́kà àti Mẹ̀dínà ibẹ̀ ni àṣẹ ìtàn wà ibẹ̀ làwọn tó kọ nípa àṣẹ ìtàn àwọn ló mọ̀ àwọn ò mọ̀ níbí ilé ìtawà mọ̀ òun èṣù láàróyè ọkùnrin takuntakun ọ̀bọ̀ra wípé ó ta tó yẹ jẹ́ fún ìdáhùn béèrè àkọ́kọ́. Fún béèrè ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn èṣù òfẹ́ràn àdín bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó bá ti jẹ́ ṣẹ́jẹ́ èṣù àtọ̀rúnmìlà báyìí ni wọ́n ṣe jọ rí 5 and 6 ní èṣù àti Ọ̀rúnmìlà gbogbo nǹkan tí Ọ̀rúnmìlà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Ọ̀rúnmìlà bá ti ń wọ̀ ní èèwọ̀ náà ni èṣù máa ń bá ṣe kí ni ló máa ń bá wọ̀ tábà wọnú fa Ògúndádì ibẹ̀ ni Ọ̀rúnmìlà ti kọ àdín ibẹ̀ lọ́rùnmìlà ṣe kí ni o ló ti kọ àdín tó wọn ò fẹ́ àdín mọ́ ẹnìkan tó má sì wá àdín wá sí sàkálí tó bá wà tó bá tún jẹ́ pé Ọ̀rúnmìlà yìí náà ló fún èṣù ní oúnjẹ tó sì gbogbo olówó ti kọ àdín òun náà bá kọ àdín ìdí tó wá máa ń jà tẹ bá máa dín lọ síwájú ẹ̀ ni pé ó ti sọ pé kó o fẹ́ àdín rárá tẹ tó bá ti mú àdín lọ tẹni pé èèyàn wá ìjà ẹ̀ náà pé kí ló dé tó fi jẹ́ pé wọ́n ti fẹ́ṣù láti
wọ́n sọ pé lágbájá ló ní kó mu wá ṣe rí ẹjọ́ là bá òun lò nínú mọ́lẹ̀ náà ẹjọ́ là ń ṣe kí ni là bá wọn rò kò sí nínú mọ́lẹ̀ tó ń ṣèké àwa ènìyàn là ń ṣe kí ni o là ń ṣèké àwọn ènìyàn nìkan wà lọ́wọ́ wa àwọn ènìyàn là ń ṣèké kò sí nínú mọ́lẹ̀ tó ń ṣe èké tí a bá mú téèyàn bá mú àdín lọ sí Jésù tó ní pé òun fẹ́ tó bá òun ṣe lágbájá ṣẹ́rí tí èṣù yẹn bá jíṣẹ́ yẹn tó bá find out later pé ó sì máa mọ̀ later pé wọ́n lẹ́nu lè pa tí wọ́n bá ti ọ̀pẹ́ ní pa irọ́ ló pa ó sì padà lọ ṣe tó ránṣẹ́ rẹ̀ tó ló ti tọ́ ní ìbọ̀lẹ̀. Ẹsẹ̀ ìbà fún ọ̀rọ̀ mẹ́lá lẹ́ẹ̀kan sí o. KOIKIMEDIA bring the work closer to your doorstep. Ẹ jọ̀ọ́ táìmù question and answer ti ń lọ. Ṣé kò sí ẹni tí ó ní ìbéèrè? Tí ẹ bá ní ìbéèrè gẹ́gẹ́ bí ohun tí a ti sọ, ẹ jọ̀ọ́ bá wa drop sí comment section kí á béèrè ohun tí ò bá ti yé wa nínú èṣù àti sàtánì. Ẹ jọ̀ọ́ jẹ́ ká béèrè kí á lè kí wọ́n lè ṣàlàyé fún wa yékéyéké. Ìyàwó Ọ̀rúnmìlà ni Àdé ní pẹ̀rẹ̀mùsẹ́pẹ̀. Ṣùgbọ́n nítorí pé Àdé ó ti jẹ́ ọ̀dàlẹ̀ fún Ọ̀rúnmìlà. Ní Ọ̀rúnmìlà ti sọ wípé pẹ̀lú ègún pẹ̀lú omijé lójú pé láyé wọn kò gbọdọ̀ mú Àdé wá sí iwájú òun. Àdé ti sọ wípé Ọ̀rúnmìlà àti Èṣù 4 and 6 ni wọ́n. 2 and 7 ni wọ́n lẹ̀ papọ̀ ni tó fi jẹ́ pé wọ́n ní ọbẹ̀ tí baálé ilé kìí jẹ ìyáálé ilé kìí sè é ọbẹ̀ tí baálé ilé ò gbọdọ̀ jẹ ìyáálé ilé ò gbọdọ̀ sè é. Ó tó ti rí pé question and answer lọ lẹ́ẹ̀kan sí ẹ jọ̀ọ́ ẹni tó bá ti ní ìbéèrè ẹ bá wa drop ẹ̀ lẹ́yìn eléyìí àtúní padà sọmọ wípé ẹni tó bá ti ní ìbéèrè ẹni tó bá ní ìbéèrè tó bá ti drop ẹ̀ báyìí a jẹ́ wípé tó bá drop ẹ̀ lẹ́yìn ìgbà tí a bá ti sọ ọ̀rọ̀ yìí tán a jẹ́ wípé a ní lè ní àǹfààní àti dá yín lóhùn. Àdé lọ sí ìdí èṣù pé kó jíṣẹ́ búburú wọ́n ti ṣe àlàyé ìfún wa ṣùgbọ́n ohun tí mo fẹ́ ká mọ̀ níbẹ̀ ni pé àwọn irúnmọlẹ̀ tí o fẹ́ ránṣẹ́ sí wọ́n ti rí èrò ọkàn ìwọ tó fẹ́ ránṣẹ́. Nígbà mìíràn wà tó jẹ́ pé tó o bá ránṣẹ́ òdì tí wọ́n dẹ̀ ti mọ̀ pé òdì ni wọ́n á dá iṣẹ́ yẹn padà sí ọ̀dọ̀ rẹ. Ṣùgbọ́n kò ṣojú ẹnì kankan mọ́. Èròǹgbà ọkàn wa ni pé wọ́n ti fi àdín wọ́n ti fi fún Èṣù pé kó lọ jíṣẹ́ búburú fẹ́ nìyí. Èròǹgbà wọn ni kó ti lọ jẹ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ nítorí pé Èṣù fúnra ẹ̀ bí wọ́n tó máa sọ ọ́ lè sùn tí màkìrọ́ ni wọ́n ń pa. Ṣùgbọ́n nígbà tí nǹkan yẹn bá kan Èṣù lára Èṣù á jẹ́ kí wọ́n mọ̀ pé irọ́ ni ẹni ìpa o á dá ọ̀rọ̀ yẹn padà sọ́dọ̀ ẹni náà. Ó máa dá padà ní ṣùgbọ́n kò ṣojú ẹnì kankan mọ́. Èṣù kì í jíṣẹ́ búburú láì ṣe pé bóyá ẹni yẹn ṣe nǹkan tí wọ́n sọ kó ṣe. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì tí ènìyàn bá rìn nípa nǹkan tí ò dáa tẹ́lẹ̀ ó ti lè máa mú jẹ kí ẹni tẹ́lẹ̀ pé ọwọ́ á rán iṣẹ́ sí i kò dẹ̀sẹ̀ ẹni yẹn pẹ̀lú iṣẹ́ tó ti ń ṣe tí ò dáa tẹ́lẹ̀ ó lè fi yẹn jíṣẹ́ pé o ti ń ṣe búburú tẹ́lẹ̀ ó ṣe eléyìí o ṣùgbọ́n nípasẹ̀ búburú tó o ti ń ṣe èmi ti ń bá ọkà sẹ́yìn mo dẹ̀ ti mọ àwọn ìgbésẹ̀ tí o gbé tó fúdìí èyí àsìkò ti tó fún ọ láti dá ọ lẹ́jọ́ ó lè fi ìyẹn dá ẹni náà lẹ́jọ́ kò sí ẹni tí Èṣù máa bá jà tí kì í bá ti ṣe pé ó ti jẹ ìwé Èṣù látẹ̀yìnwá bí àárín ibẹ̀ yẹn ṣe rí nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì òun ni Sátánì àti Èṣù gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa. Sátánì jẹ́ ẹni ẹ̀kọ́. Ọlọ́run Olódùmarè ló mọ ìdí pàtàkì tó fi dá. Òun ló mọ iṣẹ́ tó ń ṣe fún un. Òun ló sì mọ nǹkan tó fi dá. Àwọn ni ó sì jọjọ mọ ìwà ọ̀dàlẹ̀ tí ó ṣe fún Olódùmarè kó Olódùmarè ò tó kọ̀ sílẹ̀. Ó yàtọ̀ fún Èṣù Gèdéńgbé.
àbí èṣù ni ṣùgbọ́n a dá Sátánì ni òdi ọ̀run la dá Sátánì sí àwọn ọ̀fẹ́ mọ̀ nípa tó wá sáyé tàbí kò wá ṣùgbọ́n èṣù ilé ayé ni wọ́n ti bí bíbí tí a sì bí ó dẹ̀ jẹ́ ẹni líle ní ìran bàbá ńlá bàbá oníkálukú nílẹ̀ Yorùbá ẹni líle ni wọ́n mọ̀ sí ìdí nìyí tí ẹrú tí a mú ní ọ̀dọ̀ wa ń bí láti sáìdì Ògùn State ní gẹ́gẹ́ bí history ṣe sọ fún wa Bishop Ajayi Crowther wọ́n mú lọ́mọ ọdún léńjeléńje wọ́n dẹ̀ mú ní páríyànyìn tó fi hàn wípé ẹni tí a mú tí a fẹ́ pa àwọn ló mọ ohun tí wọ́n kì sínú ẹ̀ láti jẹ́ kó máa túmọ̀ òdì ìmọ̀ òdì ló tú ó dẹ̀ fi escape láìpẹ́ ẹ̀ ni ó ṣeé ṣe kí wọ́n sọ pé tí ọba túmọ̀ ẹ̀ àwọn apá ìyẹn ò ṣojú wa ṣùgbọ́n torí pé èṣù jẹ́ ẹni líle òun ló fi Sátánì wé èṣù yàtọ̀ fún Sátánì ọ̀dàlẹ̀ ní Sátánì èṣù ẹni rere ni ó sì fẹ́ràn ọmọnìkejì ju ara ẹ̀ lọ ẹ̀làbọ̀rú. ẹ̀làbọ̀rú ìbọn ṣíṣẹ́ bàbá Fẹ́mi sí láti ìlú Ìbàdàn alẹ́ pé conversation rẹ̀ á continue ogun fún akọ̀jẹ́ ká mọ̀ ó sọ nínú ìfẹ́ ìrẹsì ọ̀gbọ́nbá ó ní agbábára títí dé eyín inú rẹ̀ ó ní àgbégbára títí dé ọ̀rọ̀ ẹrù rẹ̀ àwọn olódìbá fún ìka ènìyàn tí wọ́n rúbọ tí wọ́n ń jèrò tí wọ́n ń gbé ẹbọ wọn fún ẹlẹ́gbàrá tó gbé sọ́dọ̀ Olódùmarè bẹ́ẹ̀ Olódùmarè ìbèrè ẹbọ ẹ̀san ní ti Olódùmarè gbogbo àwọn tó rán oṣù níṣẹ́ ìkà tí wọ́n lérò pé wọ́n ti mú jẹ ẹ̀san ẹ̀ sì ṣe kí ni ẹ̀san ẹ̀ ń bọ̀ gẹ́gẹ́ bí àbàbà wa ṣe sọ ẹ̀rọ ìbá sọ pé ó ní òkú tó bá sọ mọ́ ọ̀pẹ èyí ni ọ̀pẹ ṣe kí ni èyí ni ọ̀pẹ sọ mọ́ ni ìdájọ́ òtítọ́ tí èṣù ń ṣe yẹn òótọ́ ni èṣù ń ṣe ìdájọ́ òtítọ́ ìwé tó bá lo èṣù lọ́nà òdì èṣù náà fúnra ẹ̀ lásìgbàdà wá ṣe ìdájọ́ ìwé tó lò lọ́nà òdì yẹn ṣé rẹ̀ wọ́n yé o lè jẹ́ pé òfin po smart ni pé oníṣẹ́ òdì iṣẹ́ òdì tó rẹ̀ yẹn o debit account ni wàá sì credit ẹ̀ òun náà ló dẹ̀ sí padà bọ̀ wá credit yẹn abalance equation yẹn ẹ̀làbọ̀rú. Àròjọ́ ní sọ́kù àwọn ọ̀rọ̀ yẹn competition yẹn sì máa lọ síwájú sí ṣùgbọ́n ẹ jẹ́ kí a dánu dúró ráńpẹ́ báyìí nígbà tí gbogbo ọmọ wa lọ sí ìbéèsì wa láti ìjọ Ọ̀rúnmìlà adúláwọ̀ tí ìròyìn sátẹ́ǹpù ìyá ti wọ́de ní ọ̀pọ̀lọpọ̀ wa nígbà tí wá sí ibíbà yìí àwọn fi yẹ bàbá wa DEJI ọ̀pọ̀lọpọ̀ sí ní aṣọwà nígbà yìí ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ̀ṣe káàkiri Ondo State àti Àkúrẹ́ lágbárapọ̀ la wá síbí lónìí láti Èkó náà àwọn kan wà ń bí ní èdè rẹ̀ ṣe padà sí Èkó so àwọn táwọn láti ìjọ ìròyìn ọ̀sán ní ìjọ ní lápò nígbà à ń padà síbẹ̀ láti lọ ṣe fàájì wa gbogbo everybody tó wà nílẹ̀ ládẹ̀ sì tún pè síbẹ̀ nítorí pé èṣù dé òtí ìtọ́ o sì ń lọ ní a sì ń gbà láìkì so a sì ń lọ síbẹ̀ nígbà àfẹnú ètò tí nígbà wá sí ìdánudúró kí a lọ continue event ní ìjọ ìròyìn ọ̀sán ìjọ ìròyìn ọ̀sán a máa ń ṣe ọdún kan ní ending of the year a máa ń pè ní ìpẹ̀lá 31st of December ní ìwé tó bá wà ní tó bá ń gbé náà ẹ sì lè jọ ìwà ní palace ọjọ́mu ní ìjọmu ní Àkúrẹ́ nígbà ibẹ̀ ní àwà ọkọ̀ gbogbo wa balẹ̀ àríwá ti ṣe ààrẹ wọn gbogbo àwọn èyí tí a ṣe lẹ́nu àníbi ṣe àṣemọ́ oṣù ọláìlú agbàdo ọlá sí ilé gbogbo wa o ìfọwọ́mú ọmọ burúkú jẹjẹ tiẹ̀ lọ́tọ̀ adúgbò tí oṣù ọ̀dọ̀rà tí ń pèjì ọ̀run bẹ̀rẹ̀ sí ilé ayé
KOIKIMEDIA bringing the world closer to your doorstep. A ti fẹ́ lọ sí ibi tí arákùnrin yẹn náà tí ó sọ, a máa lọ báyìí, a máa padà wá, à ń padà ń bọ̀. Ẹ fún wa ní wákàtí 5 péré a ti padà ń bọ̀. Nítorí èṣù ó ti lọ síwájú, à ń padà ń bọ̀. Ẹ ṣe gan ni KOIKIMEDIA bringing the world closer to your doorstep.